Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run ayérayé, a gbé yín ga fún àánú àti ojú rere ńlá àti àrígbà o láti tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹjọ. A fi ìyìn àti ọlá fún orúkọ mímọ́ yín o. Ọlọ́run alágbára, gbàdúrà pé gbogbo ohun tó ń jẹ́ ẹtì nínú ayé wa, nínú ilé wa, nínú iṣẹ́ wa, ní gbogbo ìdáwọ́lé wa, ẹ̀yin Olúwa ẹ bá wa mú kúrò ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ẹtì ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé tọ́jú àwọn àgùntàn, tọ́jú àwọn àgùntàn. A mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkáǹdógún. Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkáǹdógún. Ẹ máa ṣọ́ra fún àwọn èké wòlíì tí wọ́n ti tọ̀ yín wá o ní àwọ̀ àgùntàn, ṣùgbọ́n ní inú wọn apanijẹ ìkookò ni wọ́n o. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Ìṣe Àpọ́stélì orí 20 ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Ẹ kíyèsára yín o, àti sí gbogbo agbo ti ẹ̀mí mímọ́ fi yín ṣe, tí ó fi yín ṣe alábòjútó rẹ̀, láti máa bójútó ìjọ Ọlọ́run tí ó sì ti fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, ìkookò búburú yóò wọ àárín yín o, ní àìdá agbo sí, àti láàárín ẹ̀yin tìkálára yín ni àwọn ènìyàn yóò dìde, tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn. Nítorí náà ẹ máa ṣọ́ra, kí ẹ sì máa rántí pé fún ọdún 3 èmi kò dẹ́kun àti máa fi oúnjẹ ìkìlọ̀ fún olúkúlùkù ní ọ̀sán àti ní òru. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Olùṣọ́ àgùntàn lè já àwọn àgùntàn rẹ̀ kulẹ̀ lọ́nà méjì gbòógì. Ọ̀nà kìíní, ọ̀nà yìí ni tí kò bá fún wọn ní oúnjẹ tó sì ń febi pa wọ́n. Nígbà tí ìkejì jẹ́ àìdáàbòbò wọn lọ́wọ́ àwọn apanirun. Tí o bá jẹ́ aládarí nínú ara Kristi tí Ọlọ́run sì ti gbé ọ lé orí àwọn àgùntàn rẹ̀, o gbọ́dọ̀ rí pé o tọ́jú wọn nípa dídáàbòbò wọn pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí o kò tọ́, kí o sì dáàbòbò wọn pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti tọ́, kí o sì dáàbòbò wọn lọ́wọ́ àwọn wòlíì èké tí wọ́n jẹ́ ìkookò tó wọ aṣọ àgùntàn. Nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, a sọ fún àwọn olùṣọ́ àgùntàn yékéyéké láti tọ́jú agbo tó wà ní ìkápá wọn. Tí o kò bá kọ́ àwọn ènìyàn tí Ọlọ́run fi sí ìkápá rẹ ní òtítọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run tó pé, ò ń pa wọ́n nínú ẹ̀mí nìyẹn o. Ọlọ́run kò sì ní jẹ́ kí o lọ láì jìyà o. Kò sí ẹnìkan tó lè gbé fún ìgbà pípẹ́ o tí kò bá jẹun tó lè fún ní okun tó tó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ọkàn àwọn ènìyàn tí ń bẹ ní ìkápá rẹ yóò ṣègbé nígbà tí wọn kò bá gba ohun tí wọ́n nílò fún okun wọn. Bí o ṣe ń kọ́ wọn nípa níní ọrọ̀, kọ́ wọn bákan náà nípa ìwà mímọ́. Bí o ṣe ń kọ́ wọn nípa ìfẹ́ Kristi, má ṣaláì sọ fún wọn pé iná ajónirun ni pẹ̀lú o. Má ṣe bìkítà nípa dídàgbà ìjọ. Ṣe ohun tí Ọlọ́run ti pè ọ́ sí láti ṣe, yóò mú kí ìjọ rẹ̀ kí ó dàgbà fúnra rẹ̀. Àwọn àpọ́stélì lóòrèkóòrè máa ń ṣe ìkìlọ̀ fún àwọn àgùntàn nípa àwọn olùkọ́ni èké àti àwọn èké wọn. Ìwé Kọ́ríńtì kejì orí 11 ẹsẹ̀ 13 dé 15. Ìwé Pétérù kejì orí 1 ẹsẹ̀ 1. Wọ́n dáàbòbò wọ́n lọ́wọ́ àwọn ìkookò. Àwa náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ o. Oríṣìí ẹ̀kọ́ ló ń lọ káàkiri ní àkókò yìí tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Má ṣe fojú fò wọ́n o. Sọ fún àwọn ènìyàn rẹ láti má ṣe fi etí sí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ o. Tí o kò bá sọ fún wọn láti yàgò fún irú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ nítorí o kò fẹ́ ṣẹ̀ wọ́n, wàá fi wọ́n sílẹ̀ fún ìkookò láti pajẹ nìyẹn o. Àwọn ọ̀nà àgbéròyìn káàkiri
tí wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ àǹfààní sílẹ̀ fún àwọn wòlíì èké láti dá orí àwọn àgùntàn rú o, láti dá orí wọn rú pẹ̀lú àwọn ẹ̀kọ́ wọn. Àwọn àgùntàn lè rí ẹni tó ń ṣiṣẹ́ ìyanu kí wọ́n sì gbàgbọ́ pé òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ ni. Wọ́n lè bẹ̀rẹ̀ sí í gbọ́ ẹ̀kọ́ rẹ̀. Torí náà o gbọ́dọ̀ rí pé ohun tí wọ́n ń gbà kì í ṣe ẹ̀kọ́ ìkokò. Kọ́ àwọn olùtẹ̀lé rẹ láti dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì. Kọ́ àwọn olùtẹ̀lé rẹ o kí wọ́n lè dàbí àwọn Kìrìsìtẹ́nì Berea tí wọ́n sábà máa ń wo ohun tí wọ́n bá kọ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n máa ń gbé ẹ̀kọ́ tí wọ́n kọ́ yẹ̀wò sí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ṣe ìbámu pẹ̀lú rẹ̀. Àwọn Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹwàá dé ìkọkànlá. Bóyá o jẹ́ olùwàásù, olórí ẹ̀ka, olórí ìdàpọ̀ ojúlé dé ojúlé tàbí òbí, tí a bá ti fi ọ́ ṣe olórí nínú ẹ̀mí fún àwọn kan, ó jẹ́ ojúṣe rẹ láti rí i pé èṣù kò pa wọ́n jẹ o. Kókó ọ̀rọ̀ ẹ̀yin aládarí, ẹ kọ́ni ní ọ̀rọ̀ Ọlọ́run tí kò lábùlà. Ọmọ ẹ̀yìn, ẹ ṣe àgbéyẹ̀wò gbogbo ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ yín gẹ́gẹ́ bí àwọn Kìrìsìtẹ́nì Berea. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti lè máa gbé gbogbo ẹ̀kọ́ tí mo bá kọ́ yẹ̀wò sí ọ̀rọ̀ rẹ, kí n lè máa tẹ̀lé èyí tí ó bá bá ọ̀rọ̀ rẹ mu. Gẹ́gẹ́ bí olùdarí, ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti máa kọ́ àwọn àtẹ̀lé mi ní ọ̀rọ̀ rẹ ní tòótọ́ àti ní òdodo, kí n má ṣe darí wọn sí ọ̀nà ọ̀run àpáàdì. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa comment kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kí ó bùkún fún wa. Ó dàbọ̀.